àárín kan tí ò wá yé mi nìyí o, àárín kan tí ò yé mi rèé. ẹni tán bí tẹ̀lé mi gangan Olúwọlé Ayéfẹ́lẹ́ lórúkọ rẹ̀ ń jẹ́. òun ló ń lead anti-robbery squad ní Ọ̀rẹ́. mo lọ ṣe eré lóńdó lọ́dún náà lọ́hùn, mo ti sọ́rí. ó wá kí mi, ó ń padà sí bèsì ẹ̀ ní Ọ̀rẹ́. èmi léré lẹ́kọ̀ọ́, ó ní kí n má gba Ọ̀rẹ́ pé bros ọ̀nà yẹn ò dáa, kémi gba ọ̀nà Ifẹ̀. ó gba ọ̀nà Ifẹ̀, ń forí lé ọ̀nà Ọ̀rẹ́. kò tí ì ju ìṣẹ́jú 15 tó fi mí lẹ̀. ó fẹ́ yí kọ́nà, wọn lọ́rùn mọ́tò yìí ó lé mọ́ lọ́wọ́. ó wá sọrí mọ́ ọ̀pẹ, igi ọ̀pẹ yẹn wá ṣẹ́, ó bo mọ́tò mọ́lẹ̀, stiarin wá dúró lé láyà. àárọ̀ ọjọ́ kejì mo tó gbọ́ ó ti dákẹ́, ó ti kú. ó jẹ́ August 2nd ẹ̀bánde alákọ̀ọ́kọ́. ọdún 7 sẹ́yìn, bóyá la rántí, on the 19th of August yìí náà ni ọjọ́ náà ni wọ́n wó music house ń bí, ni wọ́n wó Fresh FM ọjọ́ náà lọ́hùn. ó pọ́dún 7 gẹ́rẹ́gẹ́ lóṣù yìí, on the 19th of August. eléyìí náà tún wá ṣẹlẹ̀ ní on the 15th of August, lọ́jọ́ tó pé oṣù tó pé ọdún 7 tí ìtọ́jú òní ìṣẹ̀lẹ̀. ó dìbò díẹ̀. àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wá lọ́sàn-án ni wọ́n ṣí làákàyè mi sí. èmi gan òró ni mo ṣe ní ọ̀rọ̀ tèmi gan fúnra mi ò yé mi. ọ̀pọ̀lọpọ̀ tó ń bá mi ṣiṣẹ́ máa ń béèrè pé àdúró èèyàn wo ni bọ̀dá yìí. mo máa ń sọ kinní kan fáwọn tó ń bá mi ṣiṣẹ́ pé tó bá jẹ́ kí n lọ sóde lọ lùlù ni ó tó mi jẹ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a jọ ń ṣiṣẹ́ tọ́lọ́ ń darí wá sọ́dọ̀ mi, báwo náà ó ṣe jẹ́ èèyàn nípa ilé iṣẹ́ rédíò tí mo gbé kalẹ̀ káàkiri. mi ò náwó rédíò, ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ jẹun. ẹ wá wo iye àwọn tó so mọ́ àwọn yẹn nídìí lọ́kọ̀ọ̀kan èjèèjì. àwọn wòlíì Ọlọ́run kan wà tó jẹ́ pé Ọlọ́run máa ń tipasẹ̀ wọn gbàdúrà fún Ayéfẹ́lẹ́ tí mi ò ń lọ orí òkè. kódà tí èèyàn bá ṣe pé wọ́n pè mí lọ ṣọ́ọ̀ṣì nígbà míì mi ò ń lọ ṣọ́ọ̀ṣì lọ kọrin lọ ṣègbà lọ ṣàwo. mi sì nílé àfáà kankan tí mò ń lọ àbí ilé wòlíì kankan tí mò ń lọ. ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ pé àmì òróró orí wọn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n. ìgbà tí mi ò tí ì bímọ tí mò ń wojú Ọlọ́run fún ọmọ, ibi roundabout challenge yẹn ni mo dénjọ́ náà lọ́hùn tí bàbá yẹn pè mí pé Ọlọ́run sọ fún Ọláyínká ọmọ ọba ni bàbá yẹn máa ń pè mí. Ọláyínká ọmọ ọba. ó ní mo kàn sunrun ọ̀sán, ọ̀rọ̀ rẹ lọ́lọ́run tún gbé wá fún mi. mo rí pé o kó àwọn ọmọ 3 kan, àwọn ọmọ yẹn mà rẹwà o. mo rí pé o kó ọmọ 3 dání. ìkan wá jẹ́ bí obìnrin, èyí tó jóbìnrin wọn yẹn mà rẹwà o. ẹ ṣé sà, ẹ ṣé sà, ẹ ṣé sà. a sì tí ì lóyún bẹ̀tà ńgbà náà kó tó di pé àwa padà lóyún bẹ̀tà, àwa bí bẹ̀tà. òun ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ wọn láti lọ ṣe ìdúpẹ́ nígbà tí mo kó àwọn bẹ̀tà ti Amẹ́ríkà wá. now ní ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí, èmi ò sí nílé. àwọn staff tó wà ní Fresh FM ló lè ṣẹ̀rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. bàbá láwọn ti bóyá Èkó àbí nǹkan náà ti bọ̀, wọ́n lọ ṣe revival lẹ́kọ̀ọ́, wọ́n wá ń tèkó bọ̀, wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ pé káwọn yà káwọn kí mi. unfortunately èmi ò sí nílé. wọ́n bá Isaac Mayor, wọ́n bá Abọ́ládé Salami, wọ́n bá Peter Peteru, wọ́n bá Samson Akindele, wọ́n bá wọn nínú hall nísàlẹ̀. wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ fún àwọn pé káwọn wá gbàdúrà ń bì. wípé ọfà iná ńlá kan làwọn rí yìí, àbí báwo lẹ ṣe ní bàbá sọ? wọ́n ní bàbá sọ pé àwọn rí ọfà iná ńlá tó ó já sí pé ìbá jù báyìí lọ tí ìbá ṣe pé ọlá àdúrà. pé iná yìí tóbi. ìgbà tí mo dé ní àwọn Alhaji Abọ́ládé sọ fún mi wípé àbàbá wá o, wọ́n gbàdúrà fún wa. wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ débi pé wọ́n sọ pé ọ̀rọ̀ iná, wọ́n kàn sọ pé bàbá wá gbàdúrà o. normally bàbá máa ń wá tán gbàdúrà fún wa bẹ́ẹ̀ tí bàbá á dẹ̀ lọ. ìgbà tí ó wá ṣẹlẹ̀ ní ìjẹta náà ní bàbá wa sì sọ kínní ìjọ Tuesday o wípé kínní ìfẹ́ ṣẹlẹ̀. so ajá sí pé tí ò bá ń ṣe àwẹ̀ pẹ̀lú àdúrà ìbá jù bẹ́ẹ̀ lọ, bóyá ìbá má jẹ́ lé nìkan, bóyá ìbá tún mú ẹ̀mí lọ. gbogbo nǹkan tó bàjẹ́ ló ṣe é rà padà, bó làbá ṣe rẹ̀ mí padà. ìsọnù wo ni ìbá tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀mí? ibi ọpẹ́ mi tó ti pọ̀ nìyẹn. ìgbà tí mi ò tí ì bímọ tí mò ń wojú Ọlọ́run fún ọmọ, ibi roundabout challenge yẹn ni mo dénjọ́ náà lọ́hùn tí bàbá yẹn pè mí pé Ọlọ́run sọ fún Ọláyínká ọmọ ọba ni bàbá yẹn máa ń pè mí. Ọláyínká ọmọ ọba. ó ní mo kàn sunrun ọ̀sán, ọ̀rọ̀ rẹ lọ́lọ́run tún gbé wá fún mi. mo rí pé o kó àwọn ọmọ 3 kan, àwọn ọmọ yẹn mà rẹwà o. mo rí pé o kó ọmọ 3 dání.
ìkan wá jẹ́ bí obìnrin, èyí tó jóbìnrin wọn yẹn máa rẹwà o, ẹ ṣe sà, ẹ ṣe sà, ẹ ṣe sà, a sì tí ì lóyún bẹ̀tà ńgbà náà kó tó di pé àwa padà lóyún bẹ̀tà, àwa bí bẹ̀tà. òun ló ṣe jẹ́ pé ọ̀dọ̀ wọn láti lọ ṣe ìdúpẹ́ nígbà tí mo kó àwọn bẹ̀tà ti Amẹ́ríkà wá. now ní ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá yìí, èmi ò sí nílé, àwọn staff tó wà ní Fresh FM ló lè ṣẹ̀rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. bàbá láwọn ti bóyá Èkó àbí nǹkan náà ti bọ̀, wọ́n lọ ṣe revival lẹ́kọ̀ọ́, wọ́n wá ń tèkó bọ̀, wọ́n ní ẹ̀mí Ọlọ́run sọ pé káwọn yà káwọn kí mi, unfortunately èmi ò sí nílé. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Yínká Ayéfẹ́lẹ́, gbajúgbajà olórin. ẹ jọ̀wọ́ ẹ like, share, comment, subscribe sórí YouTube channel wa. a ò ní rí jù báyìí lọ ti dijọ́ mìíràn ọjọ́ rẹ̀ ìrèlójú owó rí. ó dàbọ̀, ó tún dìgbà mìíràn. ire o.